téèyàn bá wo ìwé M.O. Abdul ó ní téèyàn bá fẹ́ kọ̀wé ká kíyèsí nǹkan mẹ́ta kan àkọ́kọ́ WHO ẹlẹ́ẹ̀kejì why ẹlẹ́ẹ̀kẹta òun ni how mẹ́tẹ̀ẹ̀ta na sorry what lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni how sẹ́ẹ̀rí wúwo yẹn personality tó bá kọ̀ nǹkan gbà mí ìmọ̀ ẹ̀ jẹ́ kí n ojú tíra nù but a ti ń tẹ̀sí àfáwà dáadáa lórí Facebook kí ni òun sún ayé mára wa inú yẹn wà máa dùn pé ọlọ́run mà kú sẹ́ o ọlọ́run mà kú sẹ́ o ọlọ́run ó kú sẹ́ àti wípé àwọn eléyìí oṣù ní kọ̀kọ̀kọ̀ ló gbé olúwa débi lónìí àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bẹ ní ìkàlẹ̀ so ọlọ́run ní ká àṣìwò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni what ni pé malmadmoon kí ni tẹ́ni yẹn kọ sínú bẹ̀ gbogbo nta bá ti ń rí òun ni ó ti máa júwe pé what yẹn ó dà what yà fún àwa dà òun ló jẹ́ ká wá kó ti tíra yẹn lé ní pé pẹ̀lú ògo ọlọ́run àjọ kó jáde ọ̀pọ̀lọpọ̀ tíra lẹ́lómi ò lò kọ́ tá a máa mérí fún pé àkí ọlọ́run lára yín púpọ̀ àfáànù dín ní máa ṣe púpọ̀ ẹlòmí ò kọkọ̀ sí ìjàmbá yóò wọ lẹ́sẹ̀ yóò wọ lẹ́yìn yóò wọ ní kí wọ́n agbádùn orin yín púpọ̀ wọn ò sì gbádùn kankan lára rẹ̀ so what òun ni madmoon ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìta lè pè ní how sẹ́rí how yẹn laysa kullu katibin yamlik usluban mumti'an mushawwiqan kì í ṣe gbogbo ẹni tí máa kọ̀ nǹkan lọ́wọ́ rẹ̀ máa dùn ọwọ́ ẹlòmíín báyìí ó kàrí kárakára bẹ́ẹ̀ bá ń ka orin yẹn báyìí bẹ́ẹ̀ bá ti kàkà lẹ́ẹ̀ bá jùlẹ̀ but sẹ́rí níbi how yẹn àfa ní uslubu tó fine gan gbogbo tí mo fẹ́ sọ lónìí náà nù gbogbo àtà bá jẹ́ kùtàbù kákìyèsí àkọ́kọ́ kákìyèsí wù kágbùbá ti ní hù lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ayé ó béèrè pé what kí ni content rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni how mal uslub wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. hayakumullah ọlọ́run jẹ́ kí ayé àwọn bá pẹ́ ẹ̀mí gígùn tí kò ní báyà tán láyéláyé àlàáfíà tí kò ní báyà tán láyéláyé owó tó pọ̀ tí kò ní bọ́sí tán láyéláyé nígbà tó wà tí kò ní dáńdá.